ọmọ September bá ń jà sógun ẹ̀dà kojú ẹ̀ fọ́ tàbí kó kú tàbí kó ní àìsàn ṣe wọn ò gbọ́dọ̀ jà sógun rárá September ò gbọ́dọ̀ jà sógun so tí wọ́n bá fara balẹ̀ tí ó ti yé ń sìn wọ́n máa ń gbọ́ advice tí wọ́n bá léèyàn gidi bá wọn sọ̀rọ̀ wọ́n máa ń gbọ́ advice wọ́n tètè ń jáwọ́ lọ́wọ́ nǹkan ẹ bá advice wọn gbọ́ but wọ́n dájú. oṣù kẹsàn-án ọdún oṣù tó lágbára ni o kí ni àbùdá tiwọn náà. bẹ́ẹ̀ ni oṣù September oṣù tó dáa ni oṣù tó jẹ́ pé akọ̀dáadáa wọn tètè rọ́wọ́ mú ṣùgbọ́n problem wọn ní ọ̀kánjúwà wọn rí nǹkan ní nǹkan kó dá tiwọn wọn dẹ̀ problem tó ń kó bá wọn lórí àwọn wọn ti dá ẹ̀ tí ò bá ṣe inú wọn kọ́ máa rẹ́yàn jẹ tó bá ń ṣe ó máa affect wọn wọ́n ti ní blessing already ṣùgbọ́n àwọn òní nìtẹ́lọ́rùn wọn tún máa rẹ́yàn jẹ ẹ̀ tí ó yẹ kó fún 10 naira wọ́n tún gé owó yẹn wọn ní tún fún kó máa jẹ́ àwọn nìkan kó jẹ́ pé àwọn ló máa jẹ́ olórí nìkan kó àwọn máa ṣe fún yàn òun ló máa ń kó bára wọn àtògùn jíjà sí ọmọ September bá ń jà sógun ẹ̀dà kojú ẹ̀ fọ́ tàbí kó kú tàbí kó ní àìsàn ṣe wọn ò gbọ́dọ̀ jà sógun rárá September ò gbọ́dọ̀ jà sógun so tí wọ́n bá fara balẹ̀ tí ó ti yé ń sìn wọ́n máa ń gbọ́ advice tí wọ́n bá léèyàn gidi bá wọn sọ̀rọ̀ wọ́n máa ń gbọ́ advice wọ́n tètè ń jáwọ́ lọ́wọ́ nǹkan ẹ bá advice wọn gbọ́ but wọ́n dájú wọ́n máa sọ́tò wẹ̀rẹ̀ so wọ́n dájú wọn ò jí sọ̀rọ̀ ẹni wọ́n bá sọ pé àwọn fún ẹ ní nǹkan yìí bí gbogbo èèyàn wọn ò ní fún ẹ tó bá lè fẹ́ fún ẹ ní nǹkan kò sẹ́ni tó lè discourage wọn láti máa sọ pé wọ́n dẹ̀ ní orí èrò àwọn èèyàn máa ń associate mọ́ wọn máa ń mọ̀yàn tí ó ti ń sìn wọ́n máa ní gbajúmọ̀ láti lẹ̀ wá tí ó ti ń sìn wọ́n máa associate mọ́ wọn wọ́n dẹ̀ dáa fún ọlọ́pàá ṣíṣe tó bá ń ṣiṣẹ́ ọlọ́pàá wọn máa rí ṣe ń bẹ̀ gan máa rí ṣe tó wọ́n dá àwọn obìnrin wọn tí wọ́n bá tètè máa rí wọn kì í rí choice wọn fẹ́ so wọn kì í rí choice wọn fẹ́ tí wọ́n bá tètè máa rí so wọ́n fà fún obìnrin wọn ṣó ti yé ń sìn obìnrin wọn náà bí iṣẹ́ nọ́ọ̀sì wọn dá fún iṣẹ́ náà dókítọ̀ bẹ́ẹ̀ lọ́kàn bí iṣẹ́ àánú tí ó ti dókítọ̀ human rights other things wọ̀nyẹn physiologist gbogbo wọn dá fún gbogbo nǹkan wọ̀nyẹn láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ wọ́n dẹ̀ tó dá fún òun náà ká máa ta ká máa rà wọ́n dá fún tí ó ti yé sìn wọ́n máa lẹ́mìí gúngùn so ẹni tó bá ilé tí ó bá ń jà sógun nínú wọn dẹ̀ tètè make ẹ̀ so jíjà sí ogún yẹn tàbí kí wọ́n máa farọ lọ́rọ̀ mọ́ yẹn tó bá tó stage kan wọ́n á ti ní property wọn lè ní mọ́ òun ló máa ń fà tí wọ́n fi ní mọ́ but ẹni tó bá jẹ́ nǹkan tiẹ̀ tí ò dẹrù ẹlẹ́rù mẹ́rù ẹ̀ so inú wọn kò ní sí problem fún ní gbogbo nǹkan tó bá dánwọ́lé nínú September so wọ́n dẹ̀ dá láti máa wọ aṣọ bíi blue olómi blue bíi green bíi white wọ́n dá láti máa lo àwọn aṣọ wọ̀nyẹn wọ́n dá fún leader náà so sẹ́yìn bá dẹ̀ ṣe wọ́n máa dá léjì tí wọ́n máa láìkì lọ́wọ́ àti máa gbẹ̀san wọ́n láìkì àti máa gbẹ̀san wọ́n láìkì àti máa yarú ẹni tó bá avoid ẹnu wọn ni ò ní problem either sickness everything kẹ́yìn ṣe wọ́n dẹ̀ dúró wọ́n máa dúró síbi kan yarú yẹn so tí wọ́n bá avoid ẹ̀
wọn ò ní ní problem so wọ́n máa ní lucky wọ́n máa fortunate wọ́n dẹ̀ máa ń fẹ́yàwó rẹ ọkùnrin wọ́n máa ń fẹ́yàwó rẹpẹtẹ wọ́n máa ń fẹ́yàwó tówó bá sí lọ́wọ́ wọn wọ́n máa ṣe bí ọ̀dẹ̀ but tí owó bá wà lọ́wọ́ wọn wọ́n máa ń fẹ́yàwó wọ́n fẹ́ràn obìnrin ṣó ti ń sìn wọ́n fẹ́ràn obìnrin àwọn obìnrin wọn ni ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ọkùnrin lọ títí but ọkùnrin wọn tówó bá sí lọ́wọ́ wọn wọ́n á ṣe bọ́dẹ̀ ní tówó bá wà lọ́wọ́ wọn àfitọ́ bá gbé ìlànà Ọlọ́run ni wọ́n fi ń fẹ́ bíyàwó méjì bẹ́tà so bí bó ṣe rí nìyẹn bí ìlànà wọn ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ gẹ́ ni oṣù kẹwàá èyí tí í ṣe last quarter of the year